ti darí dé o owó baba Adami ti padà wọ̀lú lẹ́yìn ìdásí Olúbàdàn Ọọ̀ni Olúgbọ́n àtàwọn lóókọ lóókì míì nílẹ̀ Yorùbá. Ìdí rèé o tí mo fi fẹ́ dupò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027 Oríyọmí Hamzat ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Ìkúnlẹ̀ abiyamọ o oníṣòwò kan ìyá àti ọmọ rẹ̀ jẹ́ yíyìnbọn mọ́ bí àwọn agbébọn ṣe jí obìnrin kan gbé sá lọ l'Oǹdó. Àwọn ìyàwó ikọ̀ Àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n gbé jù sáhàámọ́ gúnlé ìwọ́de lórí bí wọn kò ṣe tú àwọn ọkọ wọn sílẹ̀ láhàámọ́. Ọwọ́ tẹ̀ o ọwọ́ ọmọ ogun Nàìjíríà tẹ obìnrin tó ń ta igbó fún Boko Haram ní Borno. Gbajúmọ̀ orí ayélujára TikTok Pella kéde ìwọlé rẹ̀ síléèwé gíga fásitì aládàáni kan nípínlẹ̀ Èkó. Kàyéfì ńlá lèyí o ìyàwó àṣẹ̀ṣẹ̀gbépo oògùn eku mọ́ oúnjẹ fọ́kọ rẹ̀. Lẹ́yìn ọ̀rẹyìn ẹbí Bùnmi Akínàánú omijé ojú mi kéde ọjọ́ tuntun fún ètò ìsìnkú rẹ̀. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Sunday Igboho ti darí dé o owó baba Adami ti padà wọ̀lú lẹ́yìn ìdásí Olúbàdàn Ọọ̀ni Olúgbọ́n àtàwọn lóókọ lóókì míì nílẹ̀ Yorùbá. Olóyè Sunday Adéyẹmọ tí ọ̀pọ̀ mọ̀ sí Sunday Igboho Òòṣà ní ìròyìn tó ń tẹ̀ wá lọ́wọ́ báyìí sọ pé ó ti darí padà dé sí orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn ìdásí àwọn orí adé ọrùn ìlẹ̀kẹ̀ nílẹ̀ Yorùbá. Tẹ́ ò bá gbàgbé lọ́dún tó kọjá ní Sunday Igboho ń lọ káàkiri ṣe àbẹ̀wò sáwọn orí adé ọrùn ìlẹ̀kẹ̀ nílẹ̀ Yorùbá. Nínú àbẹ̀wò rẹ̀ náà ló ti ń rawọ́ ẹ̀bẹ̀ sáwọn orí adé náà pé kí wọ́n bá òun bẹ ìjọba láti yọ orúkọ rẹ̀ kúrò nínú ọ̀daràn tí ìjọba Nàìjíríà ń wá. Nínú ìròyìn náà tí ó tẹ akọ̀ròyìn wa níkànnì móhùnmáwòrán orí ayélujára ìkànnì Drive TV lọ́wọ́ nípasẹ̀ ọ̀kan lára àwọn alátẹ̀lé Sunday Igboho Comrade Abiodun tí ọ̀pọ̀ mọ̀ sí Ìmọ́lẹ̀ ó ní káàkiri ibi tí wọ́n ń pè ní ilẹ̀ Yorùbá títí dé Kogi dé Kwara ní àwọn èèyàn ti péjọ sílùú Ìbàdàn láti wá kí akọni ọkùnrin náà Sunday Igboho káàbọ̀. Ó ní tìlù tìfọ́n làwọn èèyàn náà fi wá pàdé Sunday Igboho. Ìmọ́lẹ̀ jẹ́ kó di mímọ̀ pé Igboho ti di òmìnira pátápátá ó ti gba ìyọ̀ǹda. Ṣáájú ni àtẹ̀jáde kan ti jẹ́ kíkéde lásàálẹ̀ ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 24 oṣù kínní ọdún 2026 nípasẹ̀ agbẹnusọ Sunday Igboho Ọláyọmí Kóìkì. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe sọ ìdárípadà dé Igboho kò sẹ́yìn àtìlẹ́yìn kábíyèsí ọba Rashidi Adéwọ̀lú Àkànmú Ládọjà Olúbàdàn tilẹ̀ Ìbàdàn àti àwọn orí adé ọrùn ìlẹ̀kẹ̀ míì. Àtẹ̀jáde náà gbé jáde pé ìfojúsọ́nà ìpadàbọ̀wálé Sunday Igboho kò sẹ́yìn agbára Elédùmarè àti ìdarí ẹ̀mí àti àṣẹ àwọn orí adé ọrùn ìlẹ̀kẹ̀ orí ìtẹ́ ilẹ̀ Yorùbá. Kóìkì jẹ́ kó di mímọ̀ pé wọ́n ti yanjú ọ̀rọ̀ olóyè Adéyẹmọ báyìí nípa ìpadàbọ̀wálé rẹ̀ sórílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba Nàìjíríà ò wá mọ́ bẹ́ẹ̀ ni kò sorúkọ rẹ̀ lára àwọn tí ìjọba ń wá. Ó ní ìgbésẹ̀ náà kò sẹ́yìn ìdásí àwọn ọba aládé àti àwọn adarí Yorùbá nílẹ̀ yìí àti lókè òkun. Tá ò bá gbàgbé a ó rántí pé Sunday Igboho lórúkọ rẹ̀ di gbajúmọ̀ lórílẹ̀-èdè yìí àti ní ibi gbogbo láàrin ọdún 2020 àti ọdún 2021 gẹ́gẹ́ bí ajìjàgbara tó ń jà fitafita fómìnira ìdásílẹ̀ Yorùbá Nation tó ń polongo tako ètò ààbò tó mẹ́hẹ ní àwọn apá ẹkùn gúúsù ìwọ̀ oòrùn ilẹ̀ wa Nàìjíríà tó sì tún pè fún òmìnira fún àwọn èèyàn Yorùbá. Lọ́dún 2021 ní àwọn àjọ elétò ààbò yabo ilégbè rẹ̀ tó wà ní ilẹ̀ Ìbàdàn. Ìṣẹ̀lẹ̀ náà ló jẹ́ ìṣẹ̀lẹ̀ má lè gbàgbé láyé rẹ̀ àti lójú gbogbo ìlú. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà ní Ìgbòho sá àsálà kúrò lórílẹ̀-èdè Nàìjíríà fún ẹ̀mí ara rẹ̀ tó sì padà jẹ́ fífi gbòòrò òfin gbé lẹ́yìn ọ̀rẹ̀yìn ní Kòtónú nílẹ̀ Benin Republic lásìkò tó ń gbìyànjú láti rìnrìn àjò lọ sí Europe. Ìfigbòòrò òfin gbé rẹ̀ ọ̀hún ló ṣokùnfà ìwọ́de ìfẹ̀hónúhàn jákèjádò àwọn ilẹ̀ Yorùbá àti lókè òkun pẹ̀lú bí àwọn alátìlẹyìn rẹ̀ ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ajìjàgbara ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tí kì í sì ṣe afurasí ọ̀daràn. Láti ìgbà tó sì ti fi orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ ní àwọn alátìlẹyìn Ìgbòho àwọn orí adé ọrùn ìlẹ̀kẹ̀ àwọn ajìjàgbara àwọn ọmọ Yorùbá lókè òkun ti ń tẹ̀síwájú nípa pípolongo fún òmìnira àti ìdárípadà rẹ̀ láyọ̀ àtàlàáfíà
sórílẹ̀-èdè Nàìjíríà. Ìkéde ọjọ́ àbámẹ́ta sátidé ọ̀hún jẹ́ àpapọ̀ ìgbìyànjú pẹ̀lú ìdásí àti àṣẹ àwọn ọba aládé ló ṣe bẹ́ẹ̀ so èso rere. Àtẹ̀jáde náà fi ọpẹ́ ìmoore hàn sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu, àwọn ọba aládé jákèjádò ẹkùn náà àti àwọn ọmọ Yorùbá lọ́kùnrin àti lóbìnrin ní gbogbo àgbáyé fún àtìlẹ́yìn wọn lásìkò ọ̀pọ̀ ọdún tí Ìgbòho kò fi sí lórílẹ̀-èdè Nàìjíríà. Àkókò tí ìdùnnú ṣubú layọ̀ fún ilẹ̀ Ìbàdàn àti ilẹ̀ Yorùbá lápapọ̀ rèé, gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe wí. Ó fi kún pé ìdárípadà dé Ìgbòho yóò jẹ́ àlàáfíà, iyì àti ọlá fún ilẹ̀ Yorùbá. Ìdí rèé o tí mo fi fẹ́ dupò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027. Oríyọmí Hamzat ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀ lẹ́yìn ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn tó ti kéde èròǹgbà rẹ̀ láti dupò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Accord Party. Gbajúmọ̀ agbóhùnsáfẹ́fẹ́ àti ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Alhaji Hamzat Oríyọmí ti ṣàlàyé ìdí tó fi fẹ́ díje kún ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027. Oríyọmí ṣàlàyé nínú ọ̀rọ̀ tó fi léde lójú òpó ayélujára Twitter àti ojú òpó mọ̀mímọ̀ Facebook rẹ̀ wípé fún ọ̀pọ̀lọpọ̀ ọdún lòun ti jà fún ẹ̀tọ́ onírúurú èèyàn tí òun sì ń pè fún ìdájọ́ òdodo. Ó ní òun kò ṣe eléyìí nítorí pé òun pé gẹ́gẹ́ bí èèyàn, bí kò ṣe pé òun fẹ́ kí gbogbo èèyàn wà ní àlàáfíà. Gbajúmọ̀ agbóhùnsáfẹ́fẹ́ náà tó jẹ́ olùdásílẹ̀ iléeṣẹ́ rédíò Àgídìgbò FM nílùú Ìbàdàn sọ pé òun kò fìgbà kan gbèrò láti gbégbá òṣèlú tẹ́lẹ̀, àmọ́ ó ní báwọn èèyàn ṣe ń pe òun lọ́tùn lósì láti dá sí ọ̀rọ̀ òṣèlú ló fà á. Oríyọmí ní láti ìgbà tó ti pẹ́ láwọn àgbààgbà, àwọn olórí tó lórúkọ rere láwùjọ àtàwọn aráàlú tí ń rọ òun láti dupò òṣèlú. Ó ní òun ò kọ́kọ́ kọbi ara sí ọ̀rọ̀ náà torí òun ò fẹ́ ṣe òṣèlú, ṣùgbọ́n àwọn èèyàn ò dẹ́kun pípe òun láti dá sí ọ̀rọ̀ òṣèlú. Ó ní lọ́dún tó kọjá ní òun gangan gbàdúrà sí Ọlọ́run lórí ọ̀rọ̀ náà tí Ọlọ́run sì sọ fún òun pé kí òun tẹ̀síwájú. Ìdí nìyí tí òun fi kéde èròǹgbà òun láti dupò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ láìpẹ́ yìí. Ó ní òun ò lówó láti ra ìbò àwọn èèyàn, òun ò sì lágbára ìpínlẹ̀ tàbí ti ìjọba àpapọ̀. Bákan náà ló ní òun ò láwọn jàǹdùkú tí òun lè lò láti dúnkokò máwọn alátakò òun. Ó ní òun ò ní jàǹdùkú tí yóò máa jí àpótí ìdìbò gbé, òun ò lágbára lórí àjọ elétò ìdìbò INEC. Oríyọmí ṣàlàyé pé òun ò tún lágbára láti yí èsì ètò ìdìbò, àmọ́ agbára òun ni àtìlẹ́yìn àwọn èèyàn tí wọ́n ń fẹ́ ìlọsíwájú àwùjọ wa. Bákan náà tún ni Alhaji Oríyọmí sọ pé èjìká àwọn ọmọ Nàìjíríà tí wọ́n wà lókè òkun ní ẹrù orílẹ̀-èdè Nàìjíríà wà. Ó ní ẹrù náà yóò di fífúyẹ́ pẹ̀lú ìgbìmọ̀ adarí tó fẹsẹ̀ múlẹ̀. Oríyọmí tún sọ fún àwọn ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n wà lókè òkun wípé ọrùn àwọn èèyàn bíi tòun ní ẹrù àwọn ìbátan wọn tó wà nílé wà nítorí àìṣedéédé ìjọba. Gbajúmọ̀ ajàfẹ́tọ̀ọ́ náà rọ àwọn ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀yọ́ tó wà lókè òkun àti gbogbo àwọn tó wà nílé láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú òun nínú ètò ìdìbò tó ń bọ̀. Gbajúmọ̀ agbóhùnsáfẹ́fẹ́ náà sọ pé ní báyìí táwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ti pe Oríyọmí láti wá sin ìlú, ó ṣe pàtàkì kí gbogbo èèyàn ṣe àtìlẹ́yìn fún òun kí gbogbo wa lè dé ilẹ̀ ìlérí papọ̀. Oríyọmí ní àwọn nílò àtìlẹ́yìn àwọn èèyàn tó fi mọ́ ìrànlọ́wọ́ wọn pẹ̀lú owó bákan náà. Ó sọ fún àwọn èèyàn náà pé wọ́n tún lè ṣèrànwọ́ fún òun nípa sísọ fáwọn ẹbí wọn láti dìbò fún òun tí àkókò bá tó. Ìkúnlẹ̀ abiyamọ o, oníṣòwò kan ìyá àti ọmọ rẹ̀ jẹ́ yíyìnbọn mọ́ bí àwọn agbébọn ṣe jí obìnrin kan gbé sá lọ l'Ondo. Mà ṣe o. Ó dójú ẹ̀ o, àwọn adìyàmọ́ra agbébọn mẹ́fà lálẹ́ ọjọ́ àìkú Sunday yabo ìlú Abo níjọba ìbílẹ̀ Àkúrẹ́ nípínlẹ̀ Ondo níbi tí wọ́n ti gbé obìnrin kan sá lọ tí wọ́n sì ṣekú pa èèyàn méjì àti ọmọ ọdún 11. Olùfarakásá náà tórúkọ rẹ̀ ń jẹ́ Tèmilọ́lá Ọládẹ́yìndé ló jẹ́ jíjígbé sálọ ní déédéé aago 7 alẹ́ nípasẹ̀ àwọn agbébọn lẹ́nu ọ̀nà ilégbèé rẹ̀ ní Liberty Avenue nílùú náà. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn agbébọn ọ̀hún ni wọ́n tọpinpin ọkùnrin oníṣòwò kan John Ofuduwa wọ ìlú náà ṣáájú kí wọ́n tó jí obìnrin kan gbé sálọ gẹ́gẹ́ bí ìgbésẹ̀ ìnapápabora wọn. Ofuduwa, ẹni tó ń ta ọ̀pá irin nílùú Ọ̀bá Ilé tó wà ní ẹ̀gbẹ́ ìlú Abo, tó jẹ́ yíyìnbọn fún lórí nípasẹ̀ àwọn agbébọn lẹ́yìn tí wọ́n ṣèkọlù sí nígbà tó ń gbìyànjú láti wọ àgbàlá ilé rẹ̀. Lásìkò ìkọlù ìpalára náà, àwọn èèyàn méjì, obìnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Victoria àti ọmọdébìnrin rẹ̀ ọmọ ọdún 11,
ló ń kọjá lọ ní tiwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe kòǹgẹ́ ọta ìbọn tí àwọn agbébọn náà yìn. Gẹ́gẹ́ bí ẹnìkan tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀, ó ní àwọn agbébọn náà kì í ṣe àwọn ajínigbé ṣùgbọ́n àwọn agbanipa tí wọ́n rán láti ṣekú pa ọkùnrin oníṣòwò náà. Ṣùgbọ́n fún olùfarakásá yòókù, pàápàá jùlọ obìnrin tí wọ́n jí gbé náà kàn jẹ́ olùfarakásá lásìkò náà ni. Àwọn èèyàn tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ sọ pé wọ́n jí obìnrin náà gbé sálọ lójúnà láti ṣèrànwọ́ fún iná pápá bora wọn ni. Ṣùgbọ́n tí wọ́n ní àwọn agbébọn náà kò tí ì pé ẹnìkankan nípa ibi pàtó tí obìnrin náà wà láti alẹ́ ọjọ́ àìkú Sunday. John jẹ́ gbígbé dìgbàdìgbà lọ gba ilé ìwòsàn FMC ní Ọ̀wọ̀ ṣùgbọ́n tí wọ́n taari rẹ̀ lọ Àdó Èkìtì. Àwọn èèyàn ọ̀hún ní àwọn ń gbàdúrà kí ara ọkùnrin náà yè ọgbẹ́ ọta ìbọn náà. Ẹni tó kọ ẹ̀yà sí ìṣẹ̀lẹ̀ náà, kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà Adébọ̀wálé Lawal, ẹni tó ṣàbẹ̀wò síbi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé, mú dá àwọn aráàlú lójú pé ìgbésẹ̀ ìgbìyànjú ń lọ lọ́wọ́ ní àjọṣepọ̀ pẹ̀lú iléeṣẹ́ ológun, àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS àti àwọn àjọ elétò ààbò mìíràn àti àwọn aráàlú láti rí dájú pé olùfarakásá tí wọ́n jí gbé sálọ náà darí padà dé láyọ̀ àti àlàáfíà àti láti rí dájú pé wọ́n fi gbòòrò òfin gbé àwọn tó lọ́wọ́ nínú ìkọlù náà kí wọ́n sì fi ojú wọn winá òfin. Àwọn ìyàwó ikọ̀ Àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n gbé jù sáhàámọ́ gúnlé ìwọ́de lórí bí wọn kò ṣe tú àwọn ọkọ wọn sílẹ̀ láhàámọ́. Àwọn ìyàwó ikọ̀ Àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ọ̀ṣun tí iléeṣẹ́ ọlọ́pàá fi gbòòrò òfin gbé lẹ́yìn ìṣekúpààyàn tó wáyé ní Akínlàlú ti ṣe bẹ́ẹ̀ gúnlé ìwọ́de ìfẹ̀hónúhàn lórí bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe tẹ̀síwájú nípa gbígbé àwọn ọkọ wọn sáhàámọ́. Àwọn obìnrin tí iléeṣẹ́ ọlọ́pàá mú àwọn ọkọ wọn lórí ìṣẹ̀lẹ̀ náà gúnlé ìwọ́de ọ̀hún lọ́jọ́ Ajé Monday nílùú Òṣogbo. Wọ́n gúnlé ìfẹ̀hónúhàn náà pẹ̀lú gbígbé àwọn pátákó oríṣiríṣi àkọlé dání ké sí ìjọba, iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà, gómìnà ìpínlẹ̀ náà tẹ́lẹ̀ rí àti àwọn àwòrò-ṣàṣà olóṣèlú láti dá sí ọ̀rọ̀ náà. Ẹni tó ń léwájú ìwọ́de náà, Ajíbóyè Olúṣọlá, ní kí ìjọba àpapọ̀ àti iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa Nàìjíríà tú àwọn ọkọ àwọn sílẹ̀. Ó jẹ́ kó di mímọ̀ pé láti ìgbà tí wọ́n ti fi gbòòrò òfin gbé wọn tí wọ́n sì ti gbé wọn sáhàámọ́ nílùú Àbújá fún ó lé ní oṣù mẹ́rin tí àwọn kò tí ì gbọ́ láti ọ̀dọ̀ wọn. Ó sọ wípé kí wọ́n tú àwọn ọkọ àwọn sílẹ̀ fún àwọn. Àkókò ti tó kí wọ́n tú àwọn ọkọ àwọn sílẹ̀. Àwọn ti ní sùúrù tó, ìjìyà yìí pọ̀. Àwọn ọkọ àwọn ò ṣe nǹkan kan rárá bó ti wù kó mọ̀. Níṣe ni wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ àti iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà láti tú àwọn ọkọ àwọn sílẹ̀ fún àwọn. Olùwọ́de mìíràn, abilékọ Ìdáyàt Olúwatóyìn Ọládòkun, tẹnumọ́ ìrawọ́ ẹ̀bẹ̀ ọ̀hún bákan náà. Ó ní kí àwọn tó wà nípò àṣẹ rí i dájú pé wọ́n tú àwọn ọkọ àwọn sílẹ̀ nítorí pé àwọn ni olórí nínú ilé nínú ìdílé ẹnìkọ̀ọ̀kan. Ẹlòmíràn, abilékọ Démọ́lá Aminat, rawọ́ ẹ̀bẹ̀ fún ìtúsílẹ̀ ọkọ wọn bákan náà nígbà tó jẹ́ pé ìrètí àwọn wà lórí wọn. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn ìyàwó ikọ̀ Àmọ̀tẹ́kùn tọ́rọ̀ kan náà ṣe bẹ́ẹ̀ gúnlé ìwọ́de lọ sí ààfin Ọọ̀ni Ilé Ifẹ̀, Ọba Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì, ṣùgbọ́n tí wọn kò láǹfààní láti fojú kàn án. A ó rántí pé ìṣẹ̀lẹ̀ ìfigbòòrò òfin gbé àwọn ikọ̀ Àmọ̀tẹ́kùn náà ló wáyé lẹ́yìn tí àwọn olùgbé ìlú Akínlàlú kan jẹ́ ṣíṣekúpa lásìkò yíyìnbọn pẹ̀lú ikọ̀ Àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ọ̀ṣun ní 30 oṣù kẹsàn-án ọdún 2025. Àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ọ̀ṣun ti ṣáájú sọ wípé àwọn èèyàn tó jẹ́ ṣíṣekúpa náà dojú kọ ikọ̀ Àmọ̀tẹ́kùn tí wọ́n sì gba ohun ìjagun ìbọn lásìkò tí wọ́n wà lẹ́nu iṣẹ́ tó bá òfin mu nílùú náà. Tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun nínú àtẹ̀jáde míì sì sọ wípé ìwádìí ti bẹ̀rẹ̀ lórí ìṣekúpani náà tí wọ́n sì ránṣẹ́ sí àjọ Àmọ̀tẹ́kùn láti pèsè àwọn ikọ̀ tó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ yíyìnbọn ṣekúpani lé ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá. Bákan náà ni iléeṣẹ́ ọlọ́pàá tún gbé ilẹ̀kùn ọ́fíìsì iléeṣẹ́ ikọ̀ Àmọ̀tẹ́kùn níjọba ìbílẹ̀ Ifẹ̀ Central àti olú iléeṣẹ́ ní Òkè-Fíà, Òṣogbo tì pa. Ọwọ́ tẹ̀ o. Ọwọ́ ọmọ ogun Nàìjíríà tẹ obìnrin tó ń ta igbó fún Boko Haram ní Borno. Ọwọ́ ọmọ ogun Nàìjíríà ti tẹ obìnrin kan, Awa Abdulaziz, lórí ẹ̀sùn pé òun ló máa ń kó oògùn olóró fún àwọn ọmọ ogun Boko Haram ní ìhà àríwá. Agbẹnusọ iléeṣẹ́ ọmọ ogun ẹ̀ka ti Joint Task Force Operation Adinkai, Sanni Uba, sọ pé ìjọba ìbílẹ̀ Askira Uba nípínlẹ̀ Borno ní ọwọ́ ti tẹ àfúrásì náà. Ọ̀gágun Uba sọ pé obìnrin náà ló ń kó egbògi igbó fún Boko Haram ní Askira Uba, Rumago, Gwai, Gamdiyo,
Uvu àti Gaya. Uba sọ pé àwọn ọmọ ogun lábẹ́ àkóso Operation Desert Sanity V ti ṣe àṣeyọrí míì láti rẹ́yìn àwọn kọlọ̀ràn sí ẹ̀dá agbésùnmọ̀mí ní ìhà àríwá. Ó ní lẹ́yìn tí àwọn kan sí àwọn nígbẹ̀rẹ̀ ìpàkọ́ lọ́jọ́ 23 oṣù kìíní ọdún 2026, ó ní àwọn fi síkùn òfin mú Awa Abdulaziz ẹni ọdún 45 ní ìjọba ìbílẹ̀ Askira Uba nípínlẹ̀ Borno. Gẹ́gẹ́ bí wọ́n ti wí, wọ́n ní afurasí náà ní àwọn gbọ́ pé ó ń ta egbòogi igbó fún àwọn agbésùnmọ̀mí Boko Haram ní Askira Uba, Rumigo, Gwai, Gamdiyo, Uvu àti Gaya tó tún jẹ́ ọ̀kan gbòógì lára àwọn tó ń ta oògùn olóró lágbègbè ọ̀hún. Ìwádìí fi hàn pé ìjọba ìbílẹ̀ Sati Baruwa tó wà ní ìpínlẹ̀ Taraba ni obìnrin náà ti máa ń ra oògùn olóró ọ̀hún kó tó máa pín káàkiri fún àwọn oníbàárà rẹ̀. Nígbà tí ọwọ́ tẹ afurasí náà, ìdí igbó 14 tí ìwọ̀n rẹ̀ tó 30 kg ni wọ́n kà mọ́ lọ́wọ́. Uba parí ọ̀rọ̀ rẹ̀ pé afurasí ọ̀hún ti wà lákàtà àwọn báyìí fún ìwádìí ní kíkún. Ó fi kún pé iṣẹ́ sì ti ń lọ lọ́wọ́ láti mú àwọn ẹmẹ̀wà rẹ̀ láti fi wọ́n jófin. Gbajúmọ̀ orí ayélujára TikTok Pella kéde ìwọlé rẹ̀ sílé ìwé gíga fásitì aládàáni kan nípínlẹ̀ Èkó. Gbajúmọ̀ orí ayélujára TikTok Habib Hamzat tí ọ̀pọ̀ mọ̀ sí Pella ti kéde pé òun ti wọlé sí ilé ẹ̀kọ́ gíga kan nípínlẹ̀ Èkó láti kẹ́kọ̀ọ́ ìmọ̀ òfin ìyẹn law. Nínú fídíò kan tó gba orí ayélujára kan lọ́jọ́ àbámẹ́ta Sátidé ni Pella ti fi ìdùnnú ayọ̀ rẹ̀ hàn lórí ìwọlé rẹ̀ sílé ìwé gíga tó sì fèsì fún àwọn tó ti sọ̀kò ọ̀rọ̀ sí tó ti fi ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ rẹ̀ ṣe ẹlẹ́yà. Fídíò náà ló ṣàfihàn bó ṣe ń rìn wọnú ilé kan tí wọ́n gbé ère tó ṣàfihàn àpẹẹrẹ ètò ìdájọ́ níwájú rẹ̀. Bó ṣe ní ìwọlé òun sílé ìwé gíga jẹ́ àmì àyípadà nípa ojú tí wọ́n ò fi máa wo òun. Pella sọ wípé ilé ìwé gíga fásitì aládàáni kan ti gba òun wọlé, ṣùgbọ́n ó kọ̀ láti dárúkọ ilé ìwé gíga fásitì náà. Ó ní gbogbo èèyàn ló ń sọ̀pọ̀ ọ̀rọ̀ sóhun nítorí àìkàwé òun, àfi bí ẹni pé òun nìkan ni ẹni tí kò lọ sílé ìwé gíga fásitì. Ó ní nísinsìnyí kí àwọn èèyàn kúrò lórí ìtàkùn ayélujára nítorí pé òun ti wà nílé ìwé o. Ó fi kún pé òun ti ń kẹ́kọ̀ọ́ ìmọ̀ òfin law. Ó ní àwọn èèyàn ò lè gbójú agan sóhun mọ́ torí òun mọ òfin. Tí a ò bá gbàgbé, a ó rántí pé láìpẹ́ yìí ni Pella jẹ́ kó di mímọ̀ nípa ìgbésẹ̀ rẹ̀ láti tẹ̀síwájú nínú ètò ẹ̀kọ́ rẹ̀. Ó ní ìgbésẹ̀ náà ní láti jẹ́ kí ìsọ̀rọ̀ lédè Gẹ̀ẹ́sì òun tún dára sí i kó sì tún múnádóko sí i. Láìpẹ́ yìí ni awuyewuye kan náà bẹ́ sílẹ̀ látàrí bí Pella ṣe ń pòǹgbẹ láti ṣalábàápàdé gbajúmọ̀ orí ayélujára kan tórúkọ rẹ̀ ń jẹ́ IShowSpeed tó fi òkè òkun ṣebùjókòó tó ṣàbẹ̀wò sórílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n gbogbo ìgbìyànjú Pella láti pàdé pọ̀ pẹ̀lú ìlúmọ̀ọ́ká ọ̀dọ́mọdékùnrin yìí ló já sí pàbó pẹ̀lú bí àwọn ikọ̀ elétò ààbò IShowSpeed ṣe ń dínà mọ́ kó má bàa sún mọ́. Lẹ́yìn ọ̀rẹ̀yìn, ẹbí Bùnmi Akínàánú omijé ojú mi kéde ọjọ́ tuntun fún ètò ìsìnkú rẹ̀. Lẹ́yìn tí wọ́n ti kọ́kọ́ wọ́gi lé ìlànà ètò ìsìnkú gbajúmọ̀ akọrin ẹ̀mí tó dolóògbé ní Bùnmi Akínàánú tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí omijé ojú mi, àwọn mọ̀lẹ́bí rẹ̀ ti kéde ìlànà ìsìnkú tuntun fún un. Bí ẹ kò bá gbàgbé, ọjọ́ 13 oṣù kínní ọdún 2026 ní ìròyìn gbòde pé gbajúmọ̀ olórin ẹ̀mí náà Bùnmi Akínàánú Adéoyè tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí omijé ojú mi jáde láyé. Báwo ni ìlànà ìsìnkú rẹ̀ náà yóò ṣe lọ gẹ́gẹ́ bí àwọn ẹbí olóògbé ṣe kéde rẹ̀? Ètò àṣálẹ́ orin onígbàgbọ́ obìnrin náà ni yóò ṣáájú wáyé lọ́jọ́rú Wednesday ọjọ́ 28 oṣù kìíní ọdún 2026 gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí ẹbí fi síta. Lẹ́yìn èyí ni ètò àṣálẹ́ ìdárò tí wọ́n ń pè ní Candle Night yóò wáyé láàrin aago 6 ìrọ̀lẹ́ sí 8 alẹ́. Bákan náà lásìkò ọ̀hún ni àwọn akọrin àtàwọn ọ̀rẹ́ yóò tún kórajọpọ̀ láti ṣe àṣálẹ́ ẹ̀yẹ fún un lọ́jọ́rú ọ̀hún kan náà. Ní ọjọ́bọ̀ Thursday ọjọ́ 29 ni wọ́n yóò sì sin òkú rẹ̀. Ṣáájú ni obìnrin náà ti kọ́kọ́ dùbúlẹ̀ àìsàn fún ọjọ́ pípẹ́ tí àwọn akẹgbẹ́ rẹ̀ nídìí iṣẹ́ orin ẹ̀mí sì ń fi àdúrà ràn lọ́wọ́. Lọ́dún tó kọjá ni fọ́nrán fídíò kan jáde níbi tí olórin ẹ̀mí ọ̀hún ti jókòó sórí àga kan tí ẹsẹ̀ rẹ̀ méjèèjì sì wú níbi tí wòlíì kan ti ń gbàdúrà fún ìwòsàn rẹ̀. Lẹ́yìn náà ni àwọn olólùfẹ́ rẹ̀ kò gbọ́ nǹkan kan mọ́ títí di àsìkò tí ìròyìn ikú rẹ̀ gba ìgboro kan yìí. Ọ̀pọ̀ àwọn akẹgbẹ́ rẹ̀, olórin ẹ̀mí, olólùfẹ́ àti ọ̀rẹ́ rẹ̀ ló ti ṣèdárò rẹ̀ lórí ayélujára.
kódà àwọn kan gan tilẹ̀ ti ṣáájú ṣètò ìdágbére tiwọn láti yẹ olóògbé náà sí ní ìlú Ìlọrin. kàyéfì ńlá lèyí o, ìyàwó àṣègbè po oògùn eku mọ́ oúnjẹ fọ́kọ rẹ̀. ṣé oúnjẹ tí baálé ilé ò gbọ́dọ̀ jẹ ìyàwó ilé ò kì í ṣe é? ìyàwó àṣègbè kan po oògùn eku mọ́ oúnjẹ fún ọkọ rẹ̀ èyí tó rán lọ sí ọ̀run àpàpàǹdodo. iléeṣẹ́ ọlọ́pàá sọ pé ọwọ́ ti tẹ obìnrin ìyàwó ọ̀sìngín náà ní ìlú Geuza ní ìpínlẹ̀ Jigawa lẹ́kùn àríwá orílẹ̀-èdè Nàìjíríà. gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe sọ, nǹkan bíi aago 5 ìrọ̀lẹ́ ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní ọjọ́ Ẹtì Friday ọjọ́ 23 oṣù kínní ọdún 2026. arábìnrin náà ní bí àwọn òbí òun ṣe fipá mú òun láti fẹ́ arákùnrin náà ló ṣokùnfà bí òun ṣe kúkú pinnu láti gbẹ̀mí rẹ̀. alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Jigawa SP Adam ṣàlàyé pé nígbà tí wọn yóò fi gbé ọkọ ìyàwó tuntun náà dìgbàdìgbà dé ilé ìwòsàn, ẹ̀mí ti bọ́ lára rẹ̀ lásìkò tí wọ́n ń fún un ní ìtọ́jú níbẹ̀. àwọn ọlọ́pàá ní ìyàwó arákùnrin náà tó dolóògbé náà ṣàlàyé lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò lágọ̀ọ́ ọlọ́pàá pé òun po oògùn eku mọ́ oúnjẹ fún ọkọ òun ni. alukoro iléeṣẹ́ ọlọ́pàá ṣàlàyé síwájú pé arábìnrin náà jẹ́wọ́ pé àbúrò òun kan lòun rán láti lọ ra oògùn eku wá kọ́lọ́ má jà sóòpọ̀ pẹ̀lú ẹni tí yóò ṣekú pa wá.